ojú ẹ̀. tó ṣe é gbá ni. ṣé o ṣe gbá ni. ilẹ̀ kúrẹ́lẹ̀ yìí o àfa àgbo bá tọ̀dú o. wọ́n sàlámọ̀ ni. wọ́n sọ̀rọ̀ àgbo ní gbogbo rẹ. abẹ́ sálámọ̀. because kéèsì ńláńlá méjì lọ́wọ́ ńlá o. Bangkok dish. kéèsì ìdílé tí èṣù ló ṣe ni èèyàn ní í ṣe bẹ́ẹ̀ ni àbọ̀dọ̀ àwọn èèyàn ní í ṣe bẹ́ẹ̀ ni àbọ̀dọ̀. ó ti kọ́ ní tipẹ́. ojú òkúkú pé mo gbọ́dọ̀ ṣe èèyàn ní í ṣe bẹ́ẹ̀ ni àbọ̀dọ̀. èṣù ní í ṣe bẹ́ẹ̀ ni àbíwá èèyàn. ilé ayé yí padà ó di ilé ayé. àdá yí padà ọ̀bẹ yí padà ó di okini. kábíyèsí olódùmarè ìyá àtọmọ wa ń kọ̀yìn síra wọn. ọmọ nínú ká sì yá pé wọn fẹ́ rí ọmọ. ìyá náà ń sọ fún ọmọ pé òun ò ní jẹun rẹ̀. kábíyèsí olódùmarè gbọ́ kọ́kọ́rọ́ alátẹ̀ẹ́ta lónìí o. èmi àmọ́ wọn sọ fún yín wípé ìgbà ń bẹ léwe lèwe dùn mọ́ ẹ jẹ́ ká fi iṣẹ́ dára ní mọ̀dé sí àsìkò rẹ̀ tó táwọn rẹ̀ rù táwọn ò lè gbé ọ̀rọ̀ tó dólú nọ́ọ̀sì tó dàbùkù ọ̀rọ̀ tó dólú nọ́ọ̀sì tó mọ̀dẹ̀tẹ̀ ìrònú ọ̀dẹ́ títí lóye olè jẹ́ wọ́n nà múra nà lánà bàjẹ́ ìrònú ọ̀jẹ́ títí lóye olè jẹ́ dá títí lóye tá mú rẹ́gẹ́ títí lóye tá mú rẹ́gẹ́ gbogbo èèyàn ní lẹ́sẹ̀ tá kò rọ́ títí lóye tá mú rẹ́gẹ́ ìrònú ọ̀jẹ́ títí lóye olè jẹ́ kọ́ ìtàn lágbára. mo sọ fún yín kó ti kọ́ ní ti pa ẹni nọ́mbà wọlé wálé. tí kọ̀ǹpósà ọmọ ní òkìkí bàbá ẹ̀ẹ́dọ̀rọ̀ ẹ̀ ètò mú àwọn ẹ̀yin ni ọlọ́run bàbá jùlọ ẹ̀jọ̀ ọlọ́run. yes kíyèsí yẹn méjì ńláńláńlá ọ̀rọ̀ àgbọ̀ ṣe ọ̀rọ̀ àgbọ̀ jíwọ́ mọ́rí ọ̀rọ̀ àgbọ̀ dìde tún lọ gbọ́ ọmọ èèyàn bíi téèyàn tẹ sí téèyàn fọwọ́ ra lórí pé ìwọ ọmọ yìí ọlọ́run ò ní kọ̀ yẹn sí mi àárín wa ò ní dàrú gbogbo tó o bá jẹ́ nínú ayé ọlọ́run ò ní sọ ní dọ̀tá rẹ ọlọ́run mọ̀ sọ ọmọ dọ̀tá wa mọ̀ sọ wá dọ̀tá ọmọ o ìgbà tẹ́ ẹ lè ṣiṣẹ́ ilẹ̀ lè fọwọ́ gbáyà ìgbà tóbìnrin bá ń ṣiṣẹ́ lọ́wọ́ àbọ́kùnrin ṣiṣẹ́ lọ́wọ́ tí pé ìní dúró tó ọmọ kan kí n tó jẹun tẹ́ ẹ bá ní àtúmọ̀ bá tèmi ni àdúrà ní ọ́fíìsì bó o bá ń sọ̀rọ̀ yẹn mú mọ̀ fọwọ́ gbáyà lórí ọmọ pé ò nílò oúnjẹ wọn ò nílò kíni ẹni bá sọ pé àbí ọmọ ò ní jèrè ọmọ ẹni bá sọ pé àbí ọmọ ò ní jèrè ọmọ onítọ̀ àwọn òró wàhálà tí wọ́n ṣe onítọ̀ àwọn òró ìṣẹ́ ìyà tí wọ́n jẹ gbogbo ògùn ọmọ tí ẹ náà ò ní kù kan. ògùn ọmọ tí ẹ náà ò ní kù kan. kéèmì ọmọ tí òkè ògùn kọ rí. tó o bá bẹ́ẹ̀ fi kó láì ọ̀ràn mú kọ ni láì mọ̀ pé ọ̀rẹ́ ti ilé. láì sọdún eégún ẹ̀ ọdún kan mo ti lò ń bàdàn ó yẹ kó kí oògùn ó ti mọ kúrò lára. ó ti gbó o ti já o ti já mo ti wọnú orí ẹbí. Ìgbòho ti já kutukutu o onígbòho ti wà náà àwọn kéèsì ńlá náà wọ́n wà lálẹ́ ọlọ́run ọdọwọ́ rẹ o ọdọwọ́ rẹ o ọlọ́run àlè ṣe o àlè dá ṣe o ìgbà tó nìyá bá ń pè ya rẹ̀ tiẹ̀ lájẹ́ táwa sì ń bá a sọ̀rọ̀ tó o sì ń sá fún oníyàwó wọn fẹ́ fojú kàn yá àwọn bá sọ̀rọ̀ ó sì gbé wádọ̀ tàwa ìyá àwa sì ń bá yọ ọ̀hún sọ̀rọ̀ gẹ́ẹ̀tì ẹ̀ oníyà ń sá fún nǹkan tiẹ̀ àwa sì ń kọ́ ọ́ bọ̀ lọ fún ọlọ́run ọ̀rọ̀ wa dọwọ́ rẹ o. ṣàánú wa. ọlọ́run jẹ̀dá lọ.
pásítọ̀ àtàfọ́ wọlé. wọ́n wọlé ẹ̀sán. mo ti bá wọn bẹ̀rẹ̀ náà sí. yé kọ́kọ́rọ́ aláǹtẹ̀. eléyìí tún simple nínú part 2 o. part 2 ètò ẹ̀fẹ́ gbọ́ yìí ni mo sọ pé àwọn ọmọ ní àwọn ọ̀fẹ́ fojú kàn yá àwọn ọmọ láéláé. di ìwọ obìnrin dẹ̀ nìyẹn. àwọn lè rojọ́ ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ fojú kàn yá yẹn mọ́. ọmọ mẹ́fà làwọn náà bí ọmọ mẹ́fà ni wọ́n bí. inú gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà sẹ́kẹ̀tì ẹ̀dùn ó ti yá yìí inú gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n làwọn ọ̀fẹ́ rí màmá mọ́ kí ló dé ẹjọ́ màmá wọlé màmá ẹ má bọ̀. tí agbẹ́pọ̀ bá kó lẹ́sìn mọ́ta lè ṣe. ẹ ká lẹ́sà. ẹ kálẹ́ sà. kí ló ṣẹlẹ̀ ẹ bá wọn fọ́tò yẹn kí ló ṣẹlẹ̀. àwa ọmọ kan ni sà. Israel Òṣòre ọmọ ọdún 18. 18 years. bẹ́ẹ̀ ni sà. níbo ló ń gbé báwo ló dẹ̀ sí rìn. àpáta ló ń gbé lérí Alexandra ọjọ́ on the 16th of March ló kúrò nílé nǹkan bí aago 6 àbọ̀ láàárọ̀ ó yẹ kó lọ síléèwé lọ́jọ́ yẹn ó pàṣọ síta pé òun fẹ́ fọ aṣọ ṣùgbọ́n tó máa ló máṣọ 2 dání àti ẹgbẹ̀rún 5 àtìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí wà tán ti rí. níbo ló ti rí 5,000. ó mú un nínú ilé ọ̀dọ̀ grandma ẹ̀ tó ń ó jí mú. bẹ́ẹ̀ ni sà. ó dẹ̀ kaṣọ 2 dání. bẹ́ẹ̀ ni sà. ó yá bá mi zoom picture ẹ̀ káwọn èèyàn dà mọ́ wọ́n á ti máa rí ń gbòòrò. ọmọ tí a ń wò lójú ìwòran yìí àìmọ̀ o àsọtọ́ ẹ̀rí lọ́rùn rẹ̀ kọ́ yìí o Israel Òṣòre lórúkọ rẹ̀ aláǹtẹ̀. Alexandra lápáta ló ń gbé owó aláǹtẹ̀. ìgbà tó wá kú òní ọkàṣọ 2 ó dẹ̀ mú 5,000 dání o àbòǹdè. ibikíbi tẹ́ ẹ bá ti bá wa rí ẹ dákò torí Ọlọ́run láti ìrètí. ẹ̀yẹ wojú yẹn bí ọ̀bá sí lábẹ́ bíríìjì Mọ́kọ́lá tí ò sì sí ní tìwó ròdù ni ò sí nínú ọjà gbági kò sì sí lálẹ́ sí lọ́yẹ́ bẹ́ẹ̀ ni kò sí lágbéni ibikíbi tẹ́ ẹ bá ti rí ẹ bá nílé lápá mú ẹ mọ́ bá mú bọ̀ àwọn èèyàn rẹ̀ ti ń dààmú gan-an tòmúta tẹ́lẹ̀. grandma ti ń gbé lọ́dọ̀ rẹ̀ ó ti sọ wọ́n di jẹ́nàjẹ́nà tẹ́lẹ̀. Israel lórúkọ rẹ̀ àbòǹdè. kódà bó pera ẹ̀ ló kọ mí ẹ ti dojú ẹ mọ̀ bẹ́ẹ̀ bá rí i. ti tiẹ̀ lá. a rí láìpẹ́ ìlágbára Ọlọ́run àmì sà. ẹ máa lọ. ẹ ṣé gan. Yes. bó la ṣe lè ṣe o ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ bá mi gbé kinní sí grandma létí grandma gbọ́dọ̀ mọ gbọ́ màmá àwọn ọmọ yín wá o. Yes sir. wọ́n wá o ṣùgbọ́n wọ́n làwọn ọ̀fẹ́ rí yín mọ́ láíláí wọ́n ní tẹ́ ẹ bá kú wọ́n ní kí wọ́n ó sin yín wọ́n ní kí wọ́n ó torí òórùn sin yín wọ́n ní kódà kí wọ́n mọ̀ ìránṣẹ́ sáwọn pé ẹ kú wọ́n ní torí lọ́dọ̀ tàwọn ọ̀rẹ́dì báyìí àwọn gbàgbà wọn ò ní ìyá mọ́ ẹsẹ̀ wo lẹ́sẹ̀ wọn tó bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀ka lẹ́ gbogbo ọmọ Nàìjíríà ẹjọ́ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mi ò ní èmi gan ò lè sọ pé ẹ̀ṣẹ̀ báyìí ni mo ṣẹ̀ wọ́n ṣùgbọ́n èmi rí i pé òyìn àwọn ọmọ yẹn gan ò túra wọn bí wọ́n ṣe bí wọn. wọ́n lẹ́yìn lẹ́pa bàbá wọn. èmi ọmọ ṣé mi mo ní kánsà kò sẹ́ni tí ò mọ̀ ní gbogbo àdúgbò wa pé kánsà ló pa dáàdi wa mo lè pe gbogbo àwọn tó lè jẹ́rìí sí kò sẹ́ni tí ò mọ̀ níwájú Ọlọ́run àtẹ̀mí èmi ò pààyàn rí ọmọ 27 sí 28 mo ní mi ìpà kankan jẹ rí tó bá ti fẹ́ bímọ máa kúmẹ̀sì ọ̀tà máa bẹ Ọlọ́run ọ̀ṣọ́ pẹ́sàn fún wọn rí torí máa ń bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ wọn èmi kàn mi ò mọ̀ pa bàbá wọn o ọkọ mi ó láìkì mi náà láìkẹ̀ ikú kìíní cancer of the lungs ló ní cancer yẹn even pastor wa lè jẹ́rìí sí ní ìdí tí mo lọ ń gbà yẹn ní praise assembly èmi kàn mo pa bàbá wọn o níwájú Ọlọ́run àtẹ̀yìn o èmi ò pààyàn kankan rí o mi ò mọ bí wọn but cancer tó ní kò síbi tán. wọ́n lọ ilẹ̀ gbàṣẹ́ lọ́wọ́ bàbá àwọn wọn at the age of 30 something ni wọ́n ti gbàṣẹ́ lọ́wọ́ wọn pé wọ́n sì rìn káàkiri ní 10 wọ 70 pé rìnrìn kó tó di pé wọ́n padà kú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé water corporation ní ọ̀gá lọ́kọ mi kí n tó fẹ́ tí ò bá ṣe ọ̀gá gan. wọ́n lẹ́yìn 15 years. jẹ́ wọ́n wá sọ jẹ́ ọmọ bó ti wà. wọ́n lẹ́yìn 15 years tí ọkọ yìí fi sẹ́lẹ̀ ló tó mọ̀ pé òun fi sẹ́lẹ̀. èmi kò sí nǹkan tó ṣe ọkọ tèmi nǹkan tó mọ̀ pé sick òjò briefly some months ní kúnyẹn dé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá ni ní water gbàtọ́ ó dẹ̀ lé ọdún mẹ́sàn-án ó ti gba mọ́tò ní water gbàtọ́ gba mọ́tò wọn fún ní gallant ó dídí 425 èmi ń gbọ́ ló gbé mọ́tò yẹn fún jù tó mọ̀ ń lò torí a ní kí n fi gbá àwọn ọmọ lọ school a nífẹ̀ẹ́ ara wa à ń sábà jà so gbà tí wọ́n dẹ̀ di pé ó lé ọdún mẹ́sàn-án ló wá. àwọn ọmọ bítà gan pàápàá jùlọ àwọn obìnrin wọn lẹ ní bí apalọ.
ẹni sùúrù sàn. wọ́n ní ẹ máa wá fáwọn ọkùnrin kí wọ́n máa bá wọn ṣe wọ́n ní bàbá ti wá lóyún àwọn ẹ̀yin náà lẹ́ẹ̀ máa wọ̀ lọ ibi tí ẹ ti yọ oyún fáwọn. wọ́n lè bá yé àwọn jẹ́ kan. èmi kọ́ ò ṣerú ẹ̀rí tí bá ti ṣe ẹlẹ́dàá mi á da fún mi mo ṣe jókòó yìí. ẹ mọ̀ kó náà màmá ẹ ti rí owó yẹn ti wọlé ẹ dìde ẹ bá tún àárín yẹn ṣe sí dáadáa ẹ dákun torí Ọlọ́run ẹ ṣeun. wọ́n fi parọ́ mọ́ mi ni láti ọkàn ló jẹ́ pé wọ́n wọ torí bí bá wọn wí bàbá wọn náà máa rà wọ́n sílẹ̀ ṣe bó yọlẹ̀ fún bàbá wọn tó kú 2 weeks tó lọ sílé tó wọn gbọ́dọ̀ ṣì géètì fún ṣe àwọn gangan àwọn ọmọ yẹn bàjẹ́ gan ni wọ́n gbóyún èmi ìgbóyún ni wọ́n gbóyún ní sùkúl káàkiri. wọ́n ní báyìí ṣe máa ń fà wọ́n tàbá ìbí àná ní ẹlẹ́yẹlé. mo lè pe àwọn tó mọ̀ nígbà tí mo ń tàbí àgbà tó yá ni pásítọ̀ ní kí n má tàbí àmọ́ ibẹ̀ ń tà mọ́ mo lè pe àwọn èèyàn nísì tó mọ̀ tàbí à. ọ̀ya bàbá ẹ̀yọ́ ọmọ Nàìjíríà àwọn ọmọ wọn ní o ọ̀ya ẹja gbọ́dọ̀ tẹnu wọn fúnra wọn. mi ò ọ̀ya tàbí àwọn. ẹja gbọ́. lórí ètò yìí ìjẹ́jọ́ mọ̀kọ́ lọ́jọ́ Friday màmá kan wá bí tí gbogbo èèyàn pé ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o tí ẹ̀ ń wò pé bó lè yóò ṣe bímọ tọrọ wà rí báyìí a dẹ̀ pé àwọn ọmọ wọn pàápàá jùlọ èyí tí wọ́n sọ pé òun àtọkọ rẹ̀ tí wọ́n ní wọ́n na àwọn nílùú Èkó lágbára Ọlọ́run wọ́n ti wà ń bí àti àkọ́bí wọn àbí àtàkọ́bí màmá náà wọ́n ti wà ń bí ẹ̀ ń bo ní kí n ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àǹtí ni àbọ̀dọ̀ ń kú sáìdì tí wọ́n gan ló fẹ́ pọ̀ jù ẹ kalẹ́ àǹtí. ẹ kalẹ́ sà. yes ma ẹmẹni tó wá sórí ètò yẹn ẹ rí wọn rí màmá tí. mi ò rí program yẹn. ok. bọ̀dá mi ló send audio yẹn sí mi. ok so báwo lọ̀gá yín ṣe wá gbọ́. ẹ mọ̀ pé popular person ni ọ̀gá mi. yeah so àwọn èèyàn ó pè wọ́n you are right now eyín méjì àbí mẹ́ta lè mọ̀ yọ lẹ́nu mọ̀mọ́ ẹ̀yin àtọkọ yín ẹ̀rù Ọlọ́run wá bà mí pé bó lọ kọ ìyàn wọ́n ṣe ní òtí ìdọ́kọ yín kan pé boyfriend yín ni pé ẹ̀yin gan lẹ kọ́kọ́ bẹ àwọn pé kí àwọn bá yín lé lọ pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀ káwọn bá yín lé lọ pé àfi bẹ́ẹ̀ yẹn àti ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní ná àwọn o tó yẹ pé àwọn ará àdúgbò àwọn chọ́ọ̀chì ní Èkó àwọn gan wọ́n ní jẹ́ mọ̀mọ́ ọmọ ẹ lọ Ìbàdàn mọ́ pa màmá yìí dówó ẹ̀ padà fún gbogbo ẹ̀ ẹ̀yin náà ti gbọ́ àwọn ọdíò yẹn. mo ti gbọ́ sà mo ti gbọ́ ok ẹ ṣe sà lákọ̀ọ́kọ́ ìgbà tí wọ́n wá síbí báyìí eyín ibo ló yọ ẹ má bínú sà. iwájú ẹ ṣe sà iwájú ni. mo ní evidence bí báyìí ṣé o ti yé eyín bẹ́ẹ̀ yẹn eyín tó yọ. eyín iwájú ìkúùkù ni ẹ̀yin àtọkọ yín fi yọ. ẹ wò ó sà 30 years ago picture 30 years ago lélẹ̀ ọmọ tí wọ́n gbé dání ti wọ 31 máa pé 31 ní ọdún yìí. ṣe rí eyín eléyìí ó dàbí pé ẹyọkan ló yọ ń bì. ẹyọkan tó yọ náà ni ó kàn fẹ́ ni ó fẹ́ bóyá ẹyọkan bóyá méjì wọ́n lè jí. ó ti fẹ̀ jù báyìí lọ báyìí o ó mọ̀ ti fẹ̀ gan-an bí ẹ ti rí wọn ti pẹ́ bóyá torí kó wà lẹ́gbẹ̀ẹ́ bóyá tó wà lẹ́gbẹ̀ẹ́ ìtọ́ yọ bóyá ń lẹ yọ. kò sí èèyàn kankan tó yọ wọ́n lẹ́yìn òun mo ṣe sọ pé evidence wo náà mú wá tó bá jẹ́ pé mo yọ wọ́n lẹ́yìn ó yẹ ká rẹ́ni tó máa ya fọ́tò wọn náà. sẹ́yìn náà gbé lọ́yìn. èmi kọ́ àmọ́ ní àmọ́ tó ń gbé lọ́wọ́ 30 ọmọ ẹ̀gbọ́n mi náà gbé lọ́wọ́ that's over 30 years ago. ok mo gbọ́ yín mà. ọmọ tó ń gbé lọ́wọ́ nìyẹn that's over 30 years ago so tó bá jẹ́ pé èmi ni mo yọ wọ́n lẹ́yìn bọ́ ṣe sọ́n tòótọ́ wọ́n ní ẹ̀jẹ̀ kún ara wọn aṣọ ẹ̀jẹ̀ náà dà. wọ́n ti fọ́ torí wọn ò mọ̀ pé tí ó le tó báyìí ni. ok àwọn already àti expose yín. ok mo ti bá tán number 1 aṣọ ẹ̀jẹ̀ wọn ò rí mú sílẹ̀ number 2 pásítọ̀ mi ìgbà tí mo sọ fún wọn pé mò ń bọ̀ ń bì wọ́n ní kí n pe àwọn pé as evidence because pásítọ̀ mi ò pásítọ̀ tí wọ́n dárúkọ pásítọ̀ mọ̀ yìí pé kò sí nǹkan kan pásítọ̀ ò rí ẹ̀jẹ̀ oró kan báyìí lára wọn wọn náà wá wò àwọn lé àwọn pásítọ̀ tó wá wò wọ́n lé wọn ò rí àpá kankan lára wọn níjọ́ tí wọ́n sọ pé wọ́n na àwọn. kí ni pásítọ̀ wá wò wọ́n lé fún gan lọ́jọ́ yẹn. wọn wá wò wọ́n lé wọ́n lọ fún evangelism wọ́n dẹ̀ yà wọ́n ní kán kí wọn. ok. ìyá bá ní pé mo ti nà ibi tí mo wà náà ti pè mí lórí fóònù pé wọ́n ní pé boyfriend mi na àwọn mo ní láyé kò lè ṣerú ẹ̀. mi ò mọ̀ pé ẹ̀yin ò sí nílé lóòótọ́ ẹ̀yin náà lè. mi ò sí nílé mo ní láyé kò lè ṣerú ẹ̀
ìgbà tí boyfriend mi tèmi wá pè yẹn nìyẹn wá ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún mi pé òun ò sùn síbẹ̀ gan ṣe òun wá kí àwọn ọmọ ni ṣẹ́rí tí n bá sọ̀rọ̀ yìí máa flashback kí ló fà á tí mo fi sọ pé kó wá kí àwọn ọmọ mi ò lè fi àwọn ọmọ sílẹ̀ ti ìyá ẹ̀ ìyá máa ranjú mọ́ àwọn ọmọ yẹn ò lè dúró tì wọ́n látìgbà tí mo ti mú wọn wá sípò. ẹ máa bọ̀ lórí Facebook ẹ wá wò mí Fẹ́mi tí ó ti wà òkè ọ̀rọ̀ tó wà òkè lẹ́ẹ̀kan ẹgbẹ́ kìíní sí létí kí ni gbọ́ tí wọ́n sọ ẹgbẹ́ sí mi létí. ní ìlú Ìkirè Àpòmù àbí nílùú Àpòmù ẹ̀yin ọlọ́pàá ìlú Àpòmù ẹkú sẹ́ o ọ̀rẹ́ ẹ̀ máa ti ń jẹ́ expert àwọn ṣe nǹkan o àwọn ọlọ́pàá àbàdàn tún máa ṣe ń jẹ ọjà àtọ̀nú o obìnrin kan lọ́mọ rẹ̀ díẹ̀ ọ̀rẹ́ díẹ̀ ọ̀tẹ̀ kò lè súnlé mọ́ ó ń súnlé ahoro ilé ahoro tó ń sùn yìí àmọ́kùnrin tó lọ ká mọ́bẹ̀ o ó ṣàfún lóyún ó sì ru oyún kí numi gọ́tà jọ́jẹ́ tí wọ́n bá fún oyún dosù mẹ́sàn-án o ìgbà oyún pọ̀sù mẹ́sàn-án ìgbà tí ó bímọ ọ̀rọ̀ fẹ́ yíwọ́ ìyá kan tí ilé wọn ò jìnnà síbẹ̀ ìyá àbẹ́jì olú àti bíbẹ́jì ó sáré síbẹ̀ wọ́n pe dókítà wọ́n sá ṣègbìyànjú ó ti rẹ́ obìnrin yìí ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí omi ó dànù ọlọ́run ò sì jẹ́ ká gbé ọ fọ́ ìbejì ló bí o ẹ̀yìn àwárí fámìlì ẹ̀ kankan àwọn ará àdúgbò dìde ìyá àbẹ́jì àtọkọ rẹ̀ ọláàdúà aláàjì tọ́jú ẹ̀mí àtàlájì tọ́jú ẹ̀mí ẹ̀ ó di police station ẹ̀yin ọlọ́pàá ní kí ló kàn tẹ̀ wọ́n mọ̀ wẹ̀rẹ̀ olùkẹ́lọ́mọ̀ bíbẹ̀jì olùgbẹ́bẹ̀bẹ̀ yín sọ̀hún omi ọ̀dànù agbóṣìṣẹ́ wa dìde nígbà táwọn bá wa látakò mù Oríyọmí tọ́jú ẹ̀rú mo ṣe tán ẹ bá ń kó àwọn àbẹ̀jì kí n tọ́jú ẹ ṣùgbọ́n a gbọ́dọ̀ gba ìwé lọ́dọ̀ ọlọ́pàá tí wọ́n pè lẹ́strát àti pé interstate ni tọ́lọ́sẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni orí ìmígbé àyà nígbà àmọ́ lọ yẹjú ẹ̀ ni ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ fún wa wé ká lọ́ mọ́ tọ́jú àwọn ọmọ yìí èmi ò tọ́jú àwọn ìbejì wọ́n dé yẹn láti Ọlọ́run ọlọ́pàá ò fún wa wé o bí wọn bá sì fún wa wé láti dá a tọ́jú ẹ̀yin náà máa ń tọ́jú mi ti rí sẹ́yìn látàrí pé à ń sa ọmọ káàkiri ìgboro ló fi di pé látìgbà náà ta ti ṣe gbogbo òun tó yá gbà là ń gbà a pe Ministry of Women Affairs nìbàdàn bí ọ̀rẹ́ wa ọ̀gá wa tó wà ń bẹ̀ ó gbà wá yẹ̀jú pé àfi káríwé yẹn o kí wọ́n mọ̀ lọ lọ against wa kí láwa ṣe nítorí pé béèyàn bá ń ṣe nǹkan kó ṣe kó tẹ̀ lófin náà ni a lè gba àwọn ọmọ yìí sọ́dọ̀ ìyá àbẹ́jì ọ̀rọ̀ ìṣúwọ́ máikrófóònù bọ́ọ̀ ló ṣe jẹ́ sí obìnrin tọ́lẹ̀ tó bímọ yìí ìyá àbẹ́jì súnmọ́ máikrófóònù sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n rẹ̀ ni mo. ẹ máa ń gbé kínní òkè ẹ tẹ máikrófóònù òkè mo ti gbé bèjì ń dán lọ́wọ́ ó dá lọ́wọ́ ju fẹ́dà lọ ẹ̀fà fẹ́dà bọ́ọ̀ ló ṣe jẹ́ sí. ẹ̀gbọ́n ni mo jẹ́ ọmọ bàbá ẹ̀ ni mo jẹ́. ọmọ bàbá ẹ̀ ni àwọn fámìlì yìí ń kókù nǹkan. àwọn fámìlì bàbá mi tó wà ní sọ́ràndìsì wa wọn sí nítòsí. wọn sí tòsí. ìyá yín kọ́. èmi ò ní ìyá mọ́. ìyá tiẹ̀ ń kọ́. ìyá tiẹ̀ náà ó rẹ̀wọ̀n náà díẹ̀. àwọn náà bí ó rẹ̀wọ̀n lórí. bẹ́ẹ̀ni. ọmọ tó ń yí lórí ìyá tiẹ̀ náà yí lórí. bẹ́ẹ̀ni. kábíyèsí ọlọ́run. ọtí bíbẹ tí ó àtìmọ́ ni ó fún lórí. ṣùgbọ́n tó wá wà ń bẹ̀ ni pé yes bọ́lọ́pọ̀ ọ̀bá fún wa wèé a máa tọ́jú àwọn ọmọ yìí máa pò mù. ilé ta ni ó wà. ẹjẹ́ àjọ ọ̀run pin lálẹ́ yìí ìyá àbẹ̀jì ló dúró yìí ẹ̀gbọ́n rẹ̀ ló dúró yìí ibo làwọn ọmọ yìí wọ́n wà. a máa tọ́jú àwọn àbẹ̀jì máa pò mù sí wọ́n ti pè ní. wọ́n ti pè ọmọ wọn PRO Ọ̀ṣun state ó lè pè wọ́n
àwọn ibi táti wá máa tọ́jú wọn láwọn nílò rẹ̀ lọ́wọ́ ọmọ nàìjíríà kò sí kọ́bọ̀ àti ọ̀tọ́jú wọn gan olówó tàn gé jẹun ṣùgbọ́n tá a bá rówó tá a fún wọn lówó nígbà àwọn òjá gbà wọ́n dọ̀ wọ́n máa tọ́jú wọn ń bẹ̀ àbí irú àwọn ọmọ yìí nìsín wọn lọ́kẹ́rẹ́ jù wọn gbọ́dọ̀ ná less than tẹ́lẹ̀ yóò bá tọ́jú wọn dáadáa o tẹ́lẹ̀ náà yìí jẹ́ kí ìyá yóò fún wọn lọ́yẹ̀ o tẹ́lẹ̀ ọmọ oúnjẹ gidi wọn gbọ́dọ̀ ná less than 50,000 lóṣù bó ṣe rí nu wọn gbọ́dọ̀ ná less than 50,000 lóṣù àwọn ọmọ yìí ẹ̀yin ọmọ nàìjíríà a fẹ́ wo àwọn ọ̀bẹ́jì yìí a fẹ́ tọ́jú wọn fóònù nọ́mbà ni màá fi ta a sì máa fi wọ́n hàn yín bí wọ́n bá ti ń dàgbà díẹ̀ ọlọ́run ó sì bá wa wò wọ́n. a lè gbìyànjú síwájú sí ká pé alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun PRO tó bá lè gbà tó fún wa wèé tó ẹ̀ka gbà fine tí wọ́n bá sì fún wa wèé náà a sì máa tọ́jú wọn mọ́bẹ̀ wọn a sì máa tọ́jú wọn a lọ máa fún wọn lówó a máa wò wọ́n bẹ̀ afẹ́kẹ́ yìí náà dá sí lè mo fi àǹfààní rẹ̀ fún yín kí ẹ dá sí nọ́mbà ni ẹ pè ọ̀ya má lo nọ́mbà tèmíjà lo nọ́mbà tiẹ̀ kí n lè gbé kiri ipò létí mi má pe nọ́mbà ọ̀ya pe nọ́mbà 080792335. so ti pe nọ́mbà dáadáa ìgbésẹ̀ àkọ́kọ́ sáàgbé àṣìdẹ̀ wádé wá wọ obìnrin láàárọ̀ lákọ̀ bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ ni ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ tó fẹ́ kún wa lọ́wọ́ lórí ìtọ́jú àwọn ọmọ yìí ibo ni wọ́n wà ilé ìbò wọ́n wà. ìyá àpòmù náà wà àmọ́ ibi tí àbèjì ń gbé náà ni ibi tí wọ́n ń gbé náà wà. àmọ́ kí ni ẹ sọ àmọ́. àmọ́ ni pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá tó bí mi lọ́mọ ilé tó kọ́ sí sọ̀ràǹdìsì tó jẹ́ ilé ibi tí àwọn wà ní àdúgbò bí wọn tí ní ìkápá àti yanjú ẹ̀ àmọ́ ibi tí wọ́n ti ń wá sí ibi bẹ̀ ó na ọ̀sẹ̀ díẹ̀ ní family house ni wọ́n wà láti wá máa wá yọjú wo àwọn ọmọ yìí so mo ní ìdìrànlọ́wọ́ fáwọn náà torí fún bàbá tó bí àwa méjì. bàbá yóò tí kú. bẹ́ẹ̀ ni wọ́n wà a ní bàbá. kí ẹ ìrànwọ́ lórí rẹ ní ibo bàbá ń gbé. Ìkirè ni bàbá ń gbé. tọ ọlọ́run ó yọjú bàbá bí wọ́n gbé kí wọ́n máa gbé bẹ́ẹ̀ wọ́n máa ṣe fàájì bàbá ò ní ìdìrànlọ́wọ́ kankan for now ẹ jẹ́ wọ́n máa gbé bẹ́ẹ̀ kò pẹ́ dandan kí bàbá wa máa yọjú wò wọ́n it's not necessary ọlọ́run ó wo àwọn ọmọ tó bá ti tásìkò kí wọ́n bá ti ọlọ́run jẹ́ ẹ̀fún ẹ̀fí bàbá rẹ̀ eléyìí tọ́jú ẹ̀yà wọn tí ẹ ti gbòórí ẹ ti tọ́jú ẹ̀rí tó owó rẹ̀ sàǹgbà náà owó ẹ mọ̀ wọ́rí àṣìdẹ̀ mádé àṣìdẹ̀ támọ́bìnrin lọ́la abẹ́rẹ́ sí tọ́jú obìnrin ní ti ọ̀dọ́ yìí ni àwọn ọmọ wà tó tán bá fún wa níwèé a lè ṣe jẹ́ pé a tọ́jú wọn tí wọ́n fi wọ yunifásitì tí wọ́n lè fi graduate tí ọlọ́run bá jẹ́ káwọn ọlọ́pàá yẹn fún wa ń wè tí wọ́n bá sì wá fún wa ń wè náà pending the time tí wọ́n ti fún wa ń wè ẹ̀jẹ̀ máa tọ́jú wọn mọ́lé yín bẹ́ẹ̀ ṣe ń lọ àkọ́kọ́ fún yín 50,000 naira lálẹ́ yìí gbogbo tó yẹ kẹ́ ẹ rà ẹ̀jẹ̀ àwọn ọmọ wọn máa gbé ayé bí ìgbà tó jẹ́ pé lówó ló bí wọn bí ìgbà tó jẹ́ pé èèyàn gidi ló bí wọn ẹ bá ń da ìtọ́jú gidi bò wọ́n èmi náà wà á máa wò wọ́n ẹ ṣeun. Hasan Oriyomi Allahu Akbar àti àtàmọ́gbàgbé kí mú káàdì ṣúgàjà lọ sí hospital ṣúgàjà bàbá adébẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ́ àtẹ́ǹdì sí wa àwa látọ̀dọ̀ Oriyomi ìjọ tàbí kó láti gbé wa bá sáré tọ́jú wọn ó sóríire ó lè fa ní káàdì mo ti gbàgbé ó sóríire orúkọ yìí ló wà mí. ẹ̀jẹ̀ ọgbẹ́ fọkàn mi bẹ̀ kò sí jọ́ ṣẹlẹ̀ náà ní ẹ̀kọ́ kọ bàbá wọn ẹ̀kọ́ kọ mi kò sí jọ́ ṣẹlẹ̀ so lọ́ba ṣáàwó yẹn sí wọn báyìí ẹ máa kọ́kọ́ kó 50,000 yẹn lọ ẹ wo àwọn tí ẹ máa lọ. kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ni owó aláàtẹ tòun tàtẹ ni.
tètè gbogbo àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú lọ́tì ní tiẹ̀ lá. mo mẹ́wàá tí mo parí ètò yìí mọ̀mọ́ ẹ mọ̀ wọ́ọ̀rì. 17 years ni mo lò níṣẹ́ ìjọba bàbá wọn lo iye ti gbàgbé iye ọdún tó lò ó ṣáájú wọn táyì kan náà lájọ owó àwọn water corporation èmi wà ní printing company so 2 years péré mo kàn gbàtà àrí nǹkan kan tà tí bàbá wọn lọ fi ṣẹlẹ̀ nígbà tó ọdún kan tó sanwó mọ́tò tán ó jẹ gbèsè ètò onígálàndì ló gbà so táyì tó wá jẹ́ kó gba owó tó máa fi kọ́lé sí fún àwọn ìjókòó rẹ̀ ti ń gba lóun ló kúrò mo ló ti kọdún kan tó jẹ́ kó gba owó kó sanwó mọ́tò tán. màmá ẹ má wọrí màmá ẹ má wọrí ẹ ká ẹ má wọ sáà ti gba tí wọn sọ gbọ́ ni. lórúkọ Jésù. ẹ má wọrí màmá ẹ bá ṣe àgbàlagbà ẹ má ní sùúrù mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àgbàlagbà ni. mo mọ̀ sá. bí èsì problem náà ó lójú bó ṣe yẹ kẹ́ ẹ stress ara yín mọ́ ẹ calm down ẹ jẹ́ agbọ́rọ̀ wọn ká gbọ́ ti ẹnu wọn kò sọ pé àgbà tẹnu wọn ká gbọ́ tẹnu yín kò sọ pé àgbà tẹnu yín níbi àkè gbọ́ ẹjọ́ téèyàn rò lẹ́nu lásán the psychological aspect of it ọlọ́run fi síbẹ̀ ọlọ́run sì ní í ṣiṣẹ́ rẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ agbọ́rọ̀ ẹnu wọn lórí ọ̀rọ̀ Mubarak ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ Mubarak padà wá lórí ọ̀rọ̀ Mubarak àwọn ọlọ́pàá dọ́bà lọ́yọ̀ọ́ èmi ò mọ̀ before now o ṣùgbọ́n ọkàn mi balẹ̀ lórí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí they are doing well. àwọn ọlọ́pàá dọ́bà lọ́yọ̀ọ́ wọ́n ti ṣe gudugudu méje yàrá mẹ́fà o. girlfriend Mubarak ìyá rẹ̀ bàbá rẹ̀ ẹgbẹ́ girlfriend yẹn tọ́jú ọ̀rẹ́ Mubarak ó ti gbèrò ó ti sá lọ ààrí wọ́n sì wà ṣùgbọ́n ìyá Mubarak ìyá mi ọmọ before now o ṣùgbọ́n ọkàn mi balẹ̀ lórí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí they are doing well. àwọn ọlọ́pàá dọ́bà lọ́yọ̀ọ́ wọ́n ti ṣe gudugudu méje yàrá mẹ́fà o. girlfriend Mubarak ìyá rẹ̀ bàbá rẹ̀ ẹgbẹ́ girlfriend yẹn tọ́jú ọ̀rẹ́ Mubarak ó ti gbèrò ó ti sá lọ ààrí wọ́n sì wà ṣùgbọ́n ìyá Mubarak ìyá girlfriend Mubarak àti bàbá girlfriend Mubarak àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti wà látìmọ́lé ní àgànkù o kì í sọ nígbà gbé wọn lọ́wọ́ àná Tuesday ìlú wọn ti dé àtìmọ́lé ní àgànkù. àwọn ọlọ́pàá sì sọ wípé ibi tí ìyá Mubarak bá lòun ọ̀sẹ̀jọ́ mọ́ lórí ọ̀rọ̀ ọmọ òun lónìí àwọn káwọ́ òkè ṣùgbọ́n tó bá lòun ṣẹjọ́ àwọn ń kó wọn lọ kóòtù from court to ìsílẹ̀ Agodi or Aborongo ibi tọ́wọ́ dé dúró nìyẹn o lórí ọ̀rọ̀ Mubarak o ẹ jẹ́ gbọ́rọ̀ àwọn ọmọ màmá díẹ̀ ẹ jẹ́ gbọ́rọ̀ àwọn ọmọ màmá wọ́n sọ̀rọ̀ gan o màmá wọ́n sọ ìyálàyà ọ̀rọ̀ màmá àwọn ọmọ yín sọ pé ẹ sọ wípé ẹ ní jẹun àwọn wọ́n lè sọ wípé gbogbo ohun tí wọ́n bá dà láyé wọ́n dà fúnra wọn ni ẹ̀yin ò ní kìdí kankan wọ́n nítorí pé ọlá ń bẹ ńgbà náà owó ń bẹ ẹ ti rò pé bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ lọ màmá ẹ gbọ́ láti. ọmọ mojú ẹ kí n tó mú ìyàwó àsìkò wá gbá mi lọ́lé táwọn ọmọ yẹn bá ti rí ẹ ó tún máa ń jẹ́ kí ìdùnnú ọkàn wọn torí 3 days mo fi travel tí mi fi wálé at least báwọn yẹn ṣe ń rí wọ́n máa ń wò pé èmi làwọn ń rí so á bá àwọn ọmọ yẹn ṣe láṣẹ ohun tó fà á tí yẹn fi wálé ni kí ẹ fi kúrò lọ́dọ̀ mi èmi ní evidences o. sáìdì tí wọ́n gan ló fẹ́ pọ̀ jù ẹ kalẹ̀ àǹtí. ẹ kalẹ̀ sir. yes ma. that's over 30 years ago so tó bá jẹ́ pé èmi ni mo yọ wọ́n léyìn bọ́ ṣe sọ́n tòótọ́ wọ́n ní ẹ̀jẹ̀ kún ara wọn aṣọ ẹ̀jẹ̀ náà dà. wọ́n ti fọ́ torí wọn ò mọ̀ pé tí ó le tó báyìí ni. ok àwọn already àti expose yín. ok mo ti ń bá tán number 1 aṣọ ẹ̀jẹ̀ wọn ò rí mú sílẹ̀ number 2 pásítọ̀ mi ìgbà tí mo sọ fún wọn pé mò ń bọ̀ nbí wọ́n ní kí n pe àwọn
pé as evidence because pastor mi ò pastor tí wọ́n dárúkọ pastor mọ̀ yìí pé kò sí nǹkan kan pastor ò rí ẹ̀jẹ̀ oró kan báyìí lára wọn wọ́n náà wá wò àwọn lé àwọn pastor tó wá wò wọ́n lé wọn ò rí àpá kankan lára wọn níjọ́ tí wọ́n sọ pé wọ́n na àwọn. kí ni pastor wá wò wọ́n lé fún gan lọ́jọ́ yẹn. wọ́n wá wò wọ́n lé wọ́n lọ fún evangelism wọ́n dẹ̀ yà wọ́n ní kán kí wọn. ìyá bá ní pé mo ti nà ibi tí mo wà náà ti pè mí lórí fóònù pé wọ́n ní pé boyfriend mi na àwọn mo ní láyé kò lè ṣerú ẹ̀. yóò mọ̀ pé ẹ̀yin ò sí nílé lóòótọ́ ẹ̀yin náà lè. mi ò sí nílé mo ní láyé kò lè ṣerú ẹ̀. ìgbà tí boyfriend mi tèmi wá pè yẹn nìyẹn wá ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún mi pé òun ò sùn síbẹ̀ gan ṣe òun wá kí àwọn ọmọ ni. ṣẹ́rí tí n bá sọ̀rọ̀ yìí máa flashback kí ló fà á tí mo fi sọ pé kó wá kí àwọn ọmọ mi ò lè fi àwọn ọmọ sílẹ̀ ti ìyá ẹ̀ ìyá máa ranjú mọ́ àwọn ọmọ yẹn ò lè dúró tì wọ́n látìgbà tí mo ti mú wọn wá sípò àwọn ọmọ máa sunkún mọ́mì please don't leave us with grandma please we cannot stay with her. màá wá sọ fún boy yẹn because èmi àti ẹ ti ń fẹ́ra tipẹ́ àwọn ọmọ mojú ẹ̀ kí n tó mú ìyá wá sípò wá gbá mi lọ́lé táwọn ọmọ yẹn bá ti rí ẹ ó tún máa ń jẹ́ kí ìdùnnú ọkàn wọn torí 3 days mo fi travel tí mi fi wálé at least báwọn yẹn ṣe ń rí wọn máa ń wò pé èmi làwọn ń rí so á bá àwọn ọmọ yẹn ṣe láṣẹ ohun tó fà á tí yẹn fi wálé ni kì í dẹ̀ ṣe pé ṣe ló wá bẹ̀ wá sùn ó wá wo àwọn ọmọ ni tó bá dẹ̀ ti wá bẹ̀ yẹn inú máa ń bìyà though that one is her own attitude she doesn't want to see you with anybody whether it's a female whether it's a male. kákú gbà pé disciplinarian ni wọ́n kọ́ yín kì í ṣe kíkọ́ wọ́n fẹ́ kẹ́ ẹ máa kẹ́gbẹ́ kì í ṣe kíkọ́ kì í ṣe ẹgbẹ́ that one is not even she didn't give us any home training ìyẹn ò ń ṣe kíkọ́ reason tí mo sọ pé kì í ṣe kíkọ́ ni pé anybody tó bá ti wá tó bá ti di pé bóyá ó máa dínà small change tí wọ́n ń gbà ẹni yẹn ọ̀tá wọn ni ẹni tó bá ti wá tó ti di pé inú oúnjẹ tí ó wà nílé ẹni yẹn á jẹ ń bẹ̀ ọ̀tá wọn ni wọn ò lè bá ṣe láyé. gbàrà tí mo ti mú ìyá wá kí n tó mú ìyá wá everybody abandon ìyá. kò dáa. èmi nìkan bọ̀dá mi ló jókòó yìí èmi nìkan kí dẹ̀ ló fà tán fi abandon ẹ̀ ó ti fẹnu gégùn ní kékeré ó ní ọlọ́run ò ní jẹ́ kó ń tọwọ́ ọmọ kankan jẹun ó ní tó bá ṣe pé kẹ́ lè tọ́jú mi níjọ́ iwájú lẹ ṣe sọ pé kí n mówó sílẹ̀ kí n fi tọ́ yín ó ní èmi gan ò lè fowó mi sílẹ̀ nítorí kọ́ ọmọ tó jogún máa jọgbọ̀n ó lé èmi ò lè fi owó tèmi tọ́ ọmọ kankan èmi kọ́ ni mo rán bàbá yín iṣẹ́ kó má ṣiṣẹ́ èmi ò lè fowó tèmi tọ́ ọmọ èmi gan ò dẹ̀ ní dúró dé wojú yín mi ò dẹ̀ ní jẹ èmi gan ò ní bá yín mi ò ní dúró dé yín lọ́jọ́ iwájú pé mo fẹ́ jẹ oúnjẹ kankan lọ́wọ́ yín. màmá sọ bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni bọ̀dá mi ló dúró gbogbo àwọn ẹ̀gbọ́n mi orin tó kọ fún wa tí gbogbo wa fi dàgbà nìyẹn. á dẹ̀ máa fọwọ́ gbáyà máa fọwọ́ gbálẹ̀ ńlẹ̀ pé ọlọ́run ò ní jẹ́ kò mọ̀ pé ìgbà máa padà yí padà. wọ́n ní kọ́lọ́ má já àwọn jẹun ọmọ yẹn. bẹ́ẹ̀ ni bó ṣe fi ń kọrin fún wa nìyẹn a dẹ̀ ti mọ̀ fún ìgbà tí wàá di pé gbogbo wọn wá dàgbà. bọ̀ màmá yìí ló tọ́ gbogbo yín láti kékeré bàbá yín ti kú màmá yìí nìkan ló tọ́ gbogbo yín. 2015 bàbá mi ṣe kú bàbá mi pé 70 years kó tó kú o bàbá mi pé 70 years kó tó kú ìgbà tí ó di pé gbogbo wọn fún màmá lówó àtúwá ro pé torí pé kò tọ́ wa àrò pé torí ọ̀rọ̀ tó máa ń sọ pé òun ò ní wojú wa jẹun gbàtà dẹ̀ ti rí pé kò sí mọ́ lọ́wọ́ ìwọ̀nba tó ní kálukú tún ní àtúnfun tó má ti fún lówó báyìí setback ni period yẹn for 3 months ẹ máa rí pépà ńlẹ̀ ẹ pè lówó. ṣé bá ti fún wọn lówó. bẹ́ẹ̀ ni nítorí ibẹ̀ ni gbogbo wa ti wá bẹ̀rẹ̀ sí ní communicate pẹ̀lú ara pé wá ṣé o notice pé tó bá ti fún mọ́mì lówó nǹkan báyìí ló máa ń ṣe èmi náà ti má ti fún ìyá lówó ẹ mọ̀ pé ó ti kú ti fẹnu ara ẹ̀ gègé pé òun ò ní jẹun wọn bóyá ègún yẹn ọlọ́run fẹ́ kó jà lórí ẹ̀ ló wá ti di pé ìwọ tó bá ti wá fún nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ so ibẹ̀ yẹn ni oníkálukú wá withdraw ìgbà tó ní kó wá withdraw time yẹn lèmi wá coming from time èmi ti wà lẹ́kọ̀ọ́ tipẹ́tipẹ́ mo ṣe jáde secondary school ni mo ti kúrò lé kí ló fà á ìgbà tí máa fi jáde secondary school notebook péré méjì ni mo fi jáde secondary school mo offer 14 subjects I dare not go meet her that I need to notebook. The 2 notebook that I have is my father that still gave me money to buy it. So I dare not go meet her. So ìgbà tí mo ti wá wò pé. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú bàbá yín. ṣé bọ́ọ̀ náà ló gbaṣẹ́ lọ́wọ́ bàbá ó dàrin àjò bàbá rú ni. bàbá kan dìde ọ̀gá ni níbi iṣẹ́ engineer ni ní water corporation Stephen Akintayo is an engineer. àwọn tó bá mọ̀ tó bá gbórúkọ ẹ̀ ní odò ṣe ní Ìgbàrà Òkè àwọn tó bá ń gbórúkọ ẹ̀ nísìn tó bá lè reference sí ọ̀gá ni fún rẹ̀ ló fi iṣẹ́ sílẹ̀ ló lóun ò ṣiṣẹ́ mọ́. without no reason. Without no reason
ó dẹ̀ ń fẹsẹ̀ rìn tí ó fẹsẹ̀ ní at the age of 37 ó fẹsẹ̀ rìn káàkiri ní. màmá ẹ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ a máa sọ̀rọ̀ a máa yanjú ẹ̀ agbára Ọlọ́run a máa sọ̀rọ̀ a máa yanjú ẹ̀ ṣùgbọ́n àdàdúró ń bì lálẹ́ yìí ṣùgbọ́n màmá mi fẹ́ sọ pé ẹ mọ kíní kan dájú o wẹ́kẹ́ kókó mọ kíní kan dájú ṣé ẹlẹ́rìí. dẹ́pẹ́tẹ́ ta ni. tó mọ̀ mí dáadáa tí mo. báyìí nígbà kan ò lè tẹ̀lé yín wá. màá ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ fi lọ bá lè rẹ́ni tó lè tẹ̀lé mi wá. ẹ wá lọ fi lọ báyìí kódà kó jẹ́ èèyàn kan kó jẹ́ èèyàn méjì ẹnikẹ́ni tó bá lè tẹ̀lé yín wá. Yes sir. ní ọjọ́ Wednesday. tó ń bọ̀ ìjọ mẹ́fà. Okay. ọ̀rọ̀ yín lákòókò yanjú ìjọ náà. ẹ jọ ẹ ṣe torí ibi tí mo ti wá jìnnà mọ́ láàrin mi. ẹ lọ fọkàn ẹ má rìn mọ́ láti òun tẹ bá ti wá bí ẹ lè rìn padà tẹ bá wá bí no àṣì náà jìnnà àgbàlagbà ló jìnnà fún àwọn òfin rí mọ́tò ẹ má máa rìn bẹ́ẹ̀ yẹn ẹ lè máa rìn bẹ́ẹ̀ yẹn àwa náà ìyá ló bí wa náà ẹ lọ fọkàn balẹ̀ a máa sọ̀rọ̀ yìí a máa yanjú ẹ lópin ọ̀rọ̀ yìí ẹ máa rẹ́rìn ni àmín lórúkọ Jésù ṣé ẹ ti gbọ́ àmín ẹ máa ọ̀rẹ́. ẹ ṣé o. gbogbo tó bá ń ṣe yín o.